àwọn àfáà ní takallama ala nas ala qadri uqulihim. bẹ́ẹ̀ni. Kẹ́ tó lè gbà àwọn èèyàn nímọ̀ràn ẹ kọ́kọ́ wo tí làákàyè wọn ṣe rí àkọ́kọ́ nìyẹn kó rí pé máa sọ nǹkan tẹ́ fẹ́ sọ lórí wípé àdìsá ànábì tó sọ wípé ó ní man badala dinahu faqtuluhu. Ànábì ò sọ pé kó pa wọ́n, ànábì ò sọ pé kó pa wọ́n, ànábì ní ẹ bá wọn jà ni lórí pé ó fi ẹ̀sìn ẹlẹ̀ látara pé Ọlọ́run fẹ́ kí Ọlọ́run dẹ̀ sọ pé ẹni tó bá wùn òun lòun lè fi mọ̀nà, ẹni tó bá ti wùn òun man yahdihillah, ẹni tọ́lọ́run bá ti fi mọ̀nà fala mudilla lahu, kò sẹ́ni tó lè fi mọ̀nà. wa man yudlil fala hadiya lahu, ẹni tọ́lọ́run bá ti fi lọ́nà. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mà. kó délẹ̀ ẹ jẹ́ kó land. ṣé ilẹ̀ fẹ́ sọ fún wa ìgbà tó fẹ́ land ni àbí kẹ lọ sí tiyín kẹ lọ máa land níbẹ̀. èèyàn tó bá fi ẹ̀sìn ẹ̀ ńlẹ̀ kí lẹ fẹ́ lọ bàjà fún the first place? That's the question. èèyàn tó lóun ò ṣe nǹkan mọ́ ẹ̀yin náà ẹ gbé kinní ẹ̀ kọ́ ẹ fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ń sìn ẹ sọ pé ẹ máa wo ọpọlọ àwọn èèyàn kan bó ṣe rí ẹ rí pé ẹ̀yin lọpọlọ yín ti dọ̀bálẹ̀ tẹ́ẹ̀rí nǹkan tẹ́ẹ̀rí bí gbọ́ ọpọlọ yín sí. First thing ká níbi tí ọpọlọ yín tẹ́ ti ń lò ó ni kí lẹ fẹ́ bàjà fún in the first place? èèyàn náà ò ṣe Islam mọ́, why must you go and fight the person in the first place? And kí dẹ̀ ṣe fight ló wà ń bẹ̀ ẹ pa ni. So ẹ fún wa ní kí ni ìdájọ́ ṣẹ̀ríà ẹni tó bá fi ẹ̀sìn Islam sílẹ̀? mo ní kò sínú àyà Kùránì pé kí wọ́n pa ẹni tó bá fẹ̀sìn lẹ̀. mo fún yín lápèjúwe fámílì ànábì tó bú ànábì, mo fún yín lápèjúwe àìmọye lójú bá ń ṣe líìfù sí ojú ayé ànábì ni kí ẹjá ṣe sọ̀rọ̀ ìsìlámù fún yín. èèyàn kan ò lè dìde lẹ́ni kó kọ bókun pé bí èèyàn kan bá lóun ò ṣe islam kan pa káwa wá accept. ojú ayé ànábì gangan fún rẹ̀ àwọn fámílì ọ̀ accept islam ẹ̀. ó wà náà fámílì ẹ̀ tí ò kírun, ó wà náà fámílì ẹ̀ tí ò gbà fún, kò ṣe ní kí wọ́n pa wọ́n. àwọn kan tó jẹ́ pé tíyàn kan wá jí lẹ́yìn centuries tánàbì ti lọ tó wá kọ kalẹ̀ làwọn fẹ́ máa wá fọ́lùn pé kinní kan. èmi ò ní wọn kọ́ sínú box, wọ́n kọ́ sínú box pé kan pa wọ́n, bọ́ inú box tí wọ́n kọ́ sí kì í ṣe Quran. ẹni tó ní ìwé yìí gangan tó gbẹ̀sìn wá bá wa gangan àwọn fámìlì ò tẹ́wọ́, gbogbo wọn kọ́ náà tẹ́wọ́ gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ pa wọ́n láṣẹ ní kí wọ́n pa wọ́n. ok nǹkan ẹ ṣe sùúrù sà, nǹkan tẹ́ ń sọ ní pé àdìtì yìí pé bó ṣe jẹ́ authentic àdìtì yìí ẹ ò authentic ẹ má wọrí sà, nǹkan tẹ́ ń sọ ní pé ẹ ò láìkí àbí. mo ní ọ̀tẹ́ kò tẹ̀lé jẹ́ authentic rárá nǹkan tẹ́ ń sọ ní pé kò right àbí. ẹ máa gbọ́ mi sà, mo ṣàlàyé fún yín tí gbogbo Kùránì tó bá wùn yẹn lọ gbé jáde pé kí wọ́n pa ẹni tó bá lóun ò ṣẹ̀sìn alẹ́ lè bá. ẹ lè gbọ́n pé tán bá pa yín ẹ pa wọ́n, ẹ lè gbọ́n pé tán bá kógun jà yín ẹ kógun jà wọ́n, ẹ understand? bọ́ wọn ò ṣẹ̀sìn, wọn ò ṣe nǹkan kan fún yín. Ọlọ́run dẹ̀ ní òun dá gbogbo èèyàn, wọn ò lè fún yín lẹ́sìn ẹ̀yọ̀kan. ọba tó ní Kùránì sọnù Kùránì tẹ̀ ń wù yẹn náà pé ẹ lè ṣẹ̀sìn ẹ̀yọ̀kan táyé máa fi tán, kò possible. wọ́n ní tóun bá fẹ́ kí gbogbo ayé kírun ni òun máa ṣe gbogbo ayé mùsùlùmí. àyìnbáyé verses ló sọ bẹ́ẹ̀ náà Kùránì. tí n bá fẹ́ kí ẹ kírun ni gbogbo yín lẹ́ẹ̀ máa kírun tẹ̀ ní sí nǹkan mi àfihàn bẹ́ẹ̀ mi mo ṣe ayé bó ṣe wà. ẹ dẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ máa ṣe tẹ́tẹ́ máa fi payé rẹ́ nìyẹn. àwọn kan wọn máa láwọn sin òòṣà, àwọn kan làwọn sin èṣù, àwọn kan làwọn pa fọ́lọ́run. ẹni tó bá ṣe Islam máa jóná kí ló lè tẹwà. ẹ máa gbọ́ mi, Ọlọ́run ló ní ìdájọ́ ẹni tó fẹ́ jóná ni. ẹni tí ò bá sí lọ́run ẹ máa gbọ́ mi, ẹ máa gbọ́ mi, ẹ má jẹ́ ká hágíò, ẹ jẹ́ ká fìmọ̀ yẹra wa ni. èyí máa ń dùn mọ́ ìmí inú ju kéèyàn máa hágíò. wọ́n máa bá yín gbé wá sí i. gbogbo nǹkan tẹ bá fẹ́ gbé wá èmi máa ń withstand. gbogbo nǹkan tẹ bá fẹ́ gbé wá kò gbé wá. ṣebí ní Kùránì dání, ṣebí ní Kùránì dání àfà. àyà Kùránì lè sọ fún àwọn mùsùlùmí pé tán bá ṣé Kùránì wà níbi tẹ wà rí. èmi ò ní èdè Kùránì ẹ gbé wá. ẹ dúró, ṣebí ní Kùránì níbi tẹ wà yìí. níbo ni ẹ. ní ọwọ́ yín ṣe ní Kùránì níbi tẹ wà yín. ẹ gbé èyí tẹ fẹ́ gbé wá ń bẹ mọ́ ní. wọ́n ti di. ẹ ká ayé àtàgbé síbẹ̀ yẹn sà. wọ́n ní waddu law takfuruna kama kafaru. ó ní ẹṣẹ́ rí padà igún rí
law takfuruna tán bá ṣe gèfèrí kama kafaru gẹ́gẹ́ bí wọ́n ṣe gèfèrí fatakunu sawa'an fala tattakhizu minhum awliya hatta yuhajiru fi sabilillah. Ẹ má ṣe mú wọn lọ́rẹ̀ẹ́ ayò láwọn ẹni tẹ́ mọ̀ wípé wọn ò ṣe tọ́lọ́run ọba, wọ́n ń sin òòṣà, wọ́n ń pa nǹkan sí di òòṣà, wọ́n ń dúnyàn sí di òòṣà, àwọn náà ń pè ní káfíìrù. gbogbo eléyìí tẹ́ ẹ sọ yìí Káfíìrù ẹ tó má yàtọ̀. bínú ẹ má bínú Abab because mi ò expect Ah. àgbé àyà wá fún yín nǹkan tá a expect kẹ́ ẹ ṣe Áyà ni pé ẹ ṣe lẹ́yìn sùúrù tó sà kọ̀dẹ̀ ń tó àyà fún ẹ lẹ́dẹ̀ ṣe tó sùúrù dá sà mi ẹ ṣe sùúrù nǹkan tá a expect ni pé kẹ́ ẹ ka àyà yẹn kẹ́ ẹ tú nǹkan tó wà ń bẹ̀. òun náà mò ń ẹ tú má fún yín náà ẹ kí má náà pè ní wọrí ẹ ṣe káfíìrù. sùúrù ẹ ṣe sùúrù Tó olùṣòwò ẹ náà pè ní ṣe káfíìrù sùúrù ni. sẹ́ ẹ ṣe sùúrù máa jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ expectation wa ni pé nǹkan tó kọ síbẹ̀ yẹn ni kẹ́ ẹ tú fún wa bọ̀ ẹ ń sọ Òun pé náà mò ń tú. ẹ ń sọ pé kí wọ́n pa nǹkan sí di òòṣà kí wọ́n dún nǹkan sí di òòṣà ẹ Àwọn ẹni tí farabalẹ̀ ń sà sin òòṣà kí náà ń ẹ ṣe. farabalẹ̀ ẹ ò sọ pé kí wọ́n pa àgbò sí di àlá kí wọ́n fi ẹ̀jẹ̀ kan máa fi pa ojú àlá ẹ ò sọ àmọ́ táwa bá wá ń ka tọ̀dọ̀ tiwa Ẹ̀jẹ̀ wo náà ẹ fi ń farabalẹ̀ sà ẹ má bínú. táwa bá ń ka tọ̀dọ̀ tiwa tá a wá ń tu tá a dẹ̀ ń bọ press point yẹn tá a explain ẹ̀ fáwọn èèyàn pé nǹkan tí wọ́n mean bíi pé kẹ́ ẹ pa ràkúnmí sí di àlá kẹ́ ẹ pa èèyàn sí Ẹ má di bínú àlá sà. kẹ́ ẹ fẹ̀mí àwọn Ẹ má èèyàn bínú sà. kẹ́ ẹ fẹ̀mí àwọn èèyàn ṣòfò sí di àlá ká àlá fi ẹ̀jẹ̀ àwọn èèyàn wẹ̀ ẹ máa sọ pé nǹkan tá à ń sọ yẹn ò sí ń bẹ̀ àmọ́ èyí tí ń sọ nǹkan tí ò sí inú àyà yẹn báyìí mo kàn ń sọ fún yín lẹ̀ ni o torí táwa bá máa tú àyà ń bí táwa náà bá wá tú tá a explain yẹn in details ẹ má sọ wípé a tú nǹkan tí ò sí nínú àyà yẹn o kẹ́ ẹ tètè gbọ́ báyìí o a ti sọ síwájú o táwa bá gbé àyà kan wá tá a wá tú tá a dẹ̀ ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ táwa náà dẹ̀ tá a put actions into it tá a explain yẹn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ má sọ wípé a fi kún o mo sọ síwájú o ẹ ṣe ẹ ká àyà yẹn kẹ́ ẹ tú. ẹ ká àyà yẹn kẹ́ ẹ tú. ṣáàsìbábù yẹn ò sí bẹ́ẹ̀ ni àsìbábù nùzú ṣe é sí bẹ́ẹ̀ ni. Áyà yẹn ń sọ pé àwọn èèyàn tí wọ́n bá máa sheik àwọn èèyàn tí wọ́n bá máa ń ṣe ẹbọ tán bá máa ń ṣe ẹbọ tán bá máa ń fi nǹkan bọ òòṣà á lo àfín á lo kíní kíní àgùntàn bọ̀lọ̀jọ̀ á ṣe kíní kan gbogbo èyí tán bá máa ń ṣe tá a mọ̀ yẹn àwọn ẹni tí bá máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́. Oye fa in tawallaw fakhuzuhum waqtuluhum tán bá ní dandan gbọ̀n ẹ gbọ́dọ̀ bá wọn ṣe ó yẹ yín dandan gbọ̀n ẹ gbọ́dọ̀ bá wọn ṣe ẹ gbọ́dọ̀ bá wọn lọ síbi táwọn ti ń bọ àwọn nǹkan táwọn ń fẹ̀jẹ̀ bọ ó yẹ yín faqtuluhum haythu wajadtumuhum ẹ wá bá wọn jà tó bá bọ́ sí pípa ẹjọ́ para yín nígbà tán bá ti ní àfi dandan gbọ̀n kẹjọ débi táwọn ti ń sin nǹkan àbàjẹ́ yẹn. Mr. Abab mo rò pé ẹ wo òkè ẹ dẹ̀ rí pé àwọn èèyàn tó ń wò yìí wọ́n dẹ̀ pọ̀ ẹ dẹ̀ wá sí ibi àyàfọ̀ yẹn dẹ̀ ń parọ́. ayàwó náà ń parọ́ sí. kódà ẹ tú délẹ̀ o. wàlá tattakhidhu minhum waliyyan wala nasira ẹ má ṣe mú nínú wọn ẹni tí ó jẹ́ olùdarí yín ẹni tí ó máa pàṣẹ fún yín ẹ má ṣe mú nínú wọn wala nasira bẹ́ẹ̀ ni ẹ má wàá ràn sí lọ sọ́dọ̀ wọn. Wọ́n sọ fún mi ń bí kí n má bá kírísítẹ́nì ṣe wọn ní kí n má bá kí tó mi ò bá kírísítẹ́nì níbi tí ń bọ ohun tí ò sí. Ohun tọ́lọ́hun sọ fún mi bí ni káfíìr ẹni tí ń bòṣà wa hadha jayyid. Ohun tọ́lọ́hun sọ fún mi bí ni káfíìrù yàtọ̀ sí nàṣọ́rọ́. So kí ni ọlọ́run ọba zombi ní ṣe tí ò fojú hàn kírísítẹ́nì gan lè bá aláwo ṣe mùsùlùmí nìkan lọ́lọ́run kìlọ̀ fún ni. Kírísítẹ́nì tí ń lọ chọ́ọ̀chì kò lè bá aláwo tí ń bọ kinní tí ń fi ẹ̀jẹ̀ nǹkan sí di nǹkan kírísítẹ́nì ò lè bá ṣe sáwà nìkan wá lọ́lọ́run bá wí ẹ tẹ̀ gbé kó lọ́rọ̀ ìsìláàmù wọn. àfa ẹ ti tutọ́ àbí. Yes mo ti tutọ́.